sunnati faman ragiba an sunnati falaisa minni. Muhammadu ló sọ fún wa pé igi sísọ súnà tòun ni bàrẹ́ni tó kọ́ tí ó ṣe falaisa minni. Muhammadu ló sọ fún wa pé igi sísọ súnà tòun ni bàrẹ́ni. Orúkọ mi ni Akitayo Amdalat Ọpẹ́mipọ̀. Orúkọ ọkọ mi ni Kazeem Olamilekan ọmọ Sakariat. Ara mo ti wá Òró. Ọkọ mi bẹ́ ó wá láti ọmọ Àwórì Lẹ́kọ̀ọ́. So alhamdulillah. I can't really say because I'm so happy. I'm so happy. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àmọ́jọ́ ọjọ́ kò. Alhamdulillah. Mo máa ṣe yẹn, ó ti bá ní kí n máa dárúkọ like it's very much, but mo dúpẹ́ lọ́wọ́ everybody. Mo dúpẹ́ lọ́wọ́ ẹbí mi, mo dúpẹ́ lọ́wọ́ ẹbí ọkọ mi náà, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọkọ mi náà. My husband is a very kind person, very nice. Mo lè sọ much púpọ̀ because òun ni àtùpà mi tí ò jẹ́ kí iná kú. Ìyàwó la wá ṣe níbi gẹ́gẹ́ bí súnà tí Muhammad sọ fún wa wípé ẹni tí ò bá ṣe kì í sọmọ lẹ́yìn Ànábì gidi. Kákọ́kọ́ dúpẹ́ fọlọ́run ọba tó bọjọ́ òní dùn wá nù àbí kí là bá ṣe tọ́lọ́run bá bọjọ́ òní jẹ́ tẹ̀sù bá fàyà tọkọtaya láwọn ò ṣe mọ́ tẹbí tọrẹ gan níbo làwa náà ìgbà fojú sí. Kí la wá ṣe ìyàwó la wá ṣe níbi kí la wá ṣe ìyàwó la wá ṣe gbogbo ẹbí ọkọ kí la wá ṣe ìyàwó la wá ṣe ẹbí ìyàwó kí la wá ṣe ìyàwó la wá ṣe níbi gẹ́gẹ́ bí súnà tí Muhammad sọ fún wa wípé ẹni tí ò bá ṣe kì í sọ. Ọkọ mi kí ló fẹ́ wọ́n sì ṣe fún ẹ. Mo dára tó lóbìnrin baálé mi máa wò ta. Mo ní ìwà lẹ́sìn mọ́ mo tún ṣàpọ́nlé ẹ̀. Ọkọ mi kí ló fẹ́ wọ́n sì ṣe fún ẹ. Alákọ̀ àlòkò ẹnu kọ ìfẹ́ mi. Àbí bó mo ti dé tí ó dàgbà nù náà o. Kí ló jọ yanu gbá ọmọ dà síbẹ̀ ni. Tó bá jẹ́ tí múra báwo ló ṣe fẹ́ sí náà. Ṣàmọ́ ní backless sanwó ṣódà amless yẹn tó bá kémi àti yẹ gbogbo ẹ̀ lèmi náà ní. Ká múra ká jáde combination mi lè kú. Ọmọ bọ́ọ̀rùn tó yẹ tán tí bá múra tí mo pé ọmọ pé mi kì í ṣọ́ọ̀bùn ebi náà kọ́ lèmi pé àtọ̀ sáwọn onídọ̀tí o mo stand out gédégbé. Mo dára tó lóbìnrin baálé mi máa wò ta. Mo ní ìwà lẹ́sìn. Qala Rasulullah an-nikahu sunnati faman ragiba an sunnati falaisa minni. Qala Rasulullah an-nikahu